a dúpẹ́ fún Ọlọ́run ọba tó so ìtẹ̀lé rẹ̀ àti ìtẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tó so pọ̀ mọ́ ìtẹ̀lé àwọn aláṣẹ wa pẹ̀lú gbólóhùn Ọlọ́run bá ti ń sọ nínú Quran ba'da a'udhu billahi minash shaitanir rajim wípé àti Allaha wa àti Rasul wa ulil amri minkum Olúwa ní ẹ tẹ̀lé òun Ọlọ́run ọba bákan náà ẹ tẹ̀lé òjíṣẹ́ eléyìí tí àwọn Ọlọ́run ọba tí a fi ránṣẹ́ sí yín wa ulil amri minkum bákan náà sì ní gbogbo àwọn tí a bá ṣe ní aláṣẹ fún yín ẹ tẹ̀lé wọn. Sí ìyàlẹ́nu bá a ti máa ń wí ní gbogbo ìgbà tá a máa ń kà tó sì máa ń dùn ní ẹnu wa máa láǹfààní àti pé program tí ó wọlé gbogbo ẹ̀yin tí ẹ ń wọlé pátápátá òun náà ni mo kí wípé ẹ ṣeun ẹ kú ìdarapọ̀ mọ́ wa. bàbá mi àgbà Khalifa Abalagada mo kí yín, bàbá mi Abdul Yomi mo kí yín, Al-Huda Scholar mo kí yín púpọ̀. Ọlọ́run ṣàlékún gbígbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa, àlùbáríkà Nábì níwájú Ọlọ́run. Ẹ bá mi share tẹ́ bá ti ń wọlé ẹ dákun nǹkan ẹ̀yọ̀kan tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe nìyẹn. Ẹ bá mi share rẹ̀, mo dẹ̀ fẹ́ kẹ́ máa ẹ like kẹ́ dẹ̀ máa comment. Mo ti ṣe bóyá bí 15 minutes kan láìpẹ́ yìí tó ṣe wípé mo discover pé live program yẹn wọn broadcast kò jáde kó tó di pé mo end kí n tó tún bẹ̀rẹ̀ eléyìí tí mò ń ṣe yìí. Níbi tàwọ́kọ́ tí headline tí mo kọ síbi tàwọ́kọ́ tí mò ń ṣe tí mo delete yẹn mo kọ síbẹ̀ wípé à ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ òrùka ní tí mo kọ sórí ẹ̀ nìyẹn. Mo ní à ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ òrùka. Mo tún wá ń sọ lẹ́ẹ̀kejì wípé ṣé kò sí òfin mọ́ ní orílẹ̀-èdè tá a wáyé ni? Ṣófin ò sí mọ́ òfin ṣé kò sí mọ́ ní orílẹ̀-èdè tá a wáyé ni? Ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ mo wá ń béèrè wípé ṣé àwọn kan ń bẹ tí wọ́n ga ju òfin lọ ni? Mo béèrè bẹ́ẹ̀ náà. So ìmọ̀ pé léyìí ó padà ṣe kí lórúkọ ẹ̀ ni ò jẹ́ kí n tàgẹ̀ ni ò jẹ́ kí n kọ nǹkan kan sí headline rẹ̀ pé kí n ṣe wò kí n wo bó ṣe máa ṣe. Mo wá padà wá rí wípé wọ́n broadcast eléyìí ó jáde síta. Ìtumọ̀ à ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ òrùka kò yẹ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní àná léyìí tó ṣe wípé ìmáàmù ọjà Agbó ó ti tẹ ìwé jáde láti fi máa sọ pé òun fẹ́ fi àwọn kan joyè tí àwọn aláṣẹ sì dá lọ́wọ́ kọ́, àwọn olófin dá lọ́wọ́ kọ́, àwọn agbófinró dá lọ́wọ́ kọ́, ààfin bàbá Ṣọ̀ún dá lọ́wọ́ kọ́, lórí wípé kí ni o in tó fẹ́ ṣe yìí o gbọ́dọ̀ ṣe, in tó olówó fẹ́ ṣe yìí o gbọ́dọ̀ ṣe. Wọ́n dá lọ́wọ́ kọ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ màá fẹ́ kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ àwọn onílàákàyè púpọ̀ ni. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ni mo fẹ́ kí ẹ bá mi dá sí. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ pin nọ́mbà tí mo fẹ́ táàgì kalẹ̀ yìí màá pin nọ́mbà kan kábí báyìí nísìnyí. Ẹ jọ̀ọ́ ẹ má pè direct line rẹ̀, ẹ dákun tó yẹ tọ́ lọ́hùn. Ẹ lè pè é ní WhatsApp, only WhatsApp call. Ẹ dákun tó yẹ tọ́ lọ́hùn, only WhatsApp call òun ni mo fẹ́ kẹ́ ẹ pè. Only WhatsApp call òun ni kẹ́ ẹ pè. Ẹ dákun tó yẹ tọ́ lọ́hùn, máa pin nọ́mbà yẹn down nísìnyí. Ẹ má pè direct call, ẹ má pè direct call torí fóònù tí màá fi receive call yẹn òun náà ni data ń bẹ lórí ẹ̀. So mo tan hotspot fún eléyìí tí mo fi ń ṣe program yìí ni. Tẹ́ bá wá pè direct call ó máa a stop program tí mo ń ṣe yìí, kò ní jẹ́ kí live yìí ó lọ mọ́. So WhatsApp call, only WhatsApp call. So màá pin ní nọ́mbà yẹn down right now. Nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí òun nìyí, only WhatsApp call. Mo tẹnu mọ́ púpọ̀, ẹ dákun torí tọ́lọ́hun. +234 70 32 33 36 and 74. Yeah,
+234 70 32 33 36 74. So only WhatsApp call. Ẹ dákun torí t'Ọlọ́run. Only WhatsApp call. Then kọ síbẹ̀. Only WhatsApp call. Please. Mashallah. Òun nìyẹn. Mo ti drop number yẹn. Mo ti drop number yẹn. Then pin it. Ẹni tó bá fẹ́ pè, ẹni tí ó bá fẹ́ pè wọlé, WhatsApp náà number tí mo fi lẹ̀ yẹn nìkan. Òun ni ẹ lè pè sí. Bí mo ṣe wá ń bá bọ̀ wá, òun ni wípé àwọn olófin ààfin bàbá Ṣọ̀ún wọ́n dá arákùnrin yẹn Imam ọjà Àgbò yẹn, wọ́n dá lọ́wọ́ kọ́ pé program tó fẹ́ ṣe yìí o gbọ́dọ̀ kò síbi tí wọ́n ti ń ṣe irú ẹ̀. Ìkàn máa ń dùn mí ni, wàláhì máa ń dùn mí pé táwa mùsùlùmí rí báyìí náà, àbí sọ pé kí ló dé tí àwọn kan nínú àwa mùsùlùmí tá a rí báyìí náà, àwa yìí la máa sọ wípé pàtàkì jùlọ àwa tá a tún jẹ́ àfáà, àwa la máa sọ wípé Ọlọ́run sọ wípé àwa yìí náà là ní mú àṣẹ Ọlọ́run ṣẹ. Ọ̀gá mi olówó ní kókó, mo kí yín púpọ̀. Sàbẹ́ ànábì owó ní kókó, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín, àlùbáríkà ànábì wájú Ọlọ́run. Bákan náà àfáà Ibrahim Abdulrasheed, gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé, Ayégbàmí Ismail Ìmọ̀kúnlé, mo kí yín dáadáa, Ọlọ́run ó ṣàlékún dáadáa yín. Ẹni tó bá fẹ́ pè bàbá mi àgbà ní Kòkíá, ẹ kú ìdarapọ̀ bẹ́tò. Ẹni tó bá fẹ́ pè WhatsApp call nìkan. Bí mo ṣe wá ń bá bọ̀, òun ní pé kí ni wọ́n ní àwọn olófin wọ́n ti dá ọkùnrin yìí lọ́wọ́ kọ́, èyí Imam ọjà Àgbò yìí, wípé program tó ló fẹ́ ṣe yìí ò gbọ́dọ̀ ṣe, látàrí wípé kí ni in tí ìwọ dúró lé lórí ní àyè ibi tó wà yìí, ẹjọ́ ń bẹ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹjọ́ yìí ó sì ṣẹ̀ lẹ́yìn ẹnìkan, ìwọ Kàmbá ní burúkú yìí, ìwọ yìí náà ló gbé ẹjọ́ dìde. Ìwọ Kàmbá ní náà ló gbé ẹjọ́ dìde. Ìwọ ló gbé ọ̀gá rẹ ni ó fi ọ jẹ. Àbáwá Àṣẹkù mo kí yín, ọ̀gá rẹ tó wí ọ láwà ní, yes, ààfin Ṣọ̀ún ló sọ ọ́ di nǹkan l'Ógbómọ̀ṣọ́. Ta ni èé ṣàfà? Bàbá mi Àrẹ̀mọlé, ta ni kìí ṣe àfà? Ta ni ò tó jẹ́ ìmáàmù nínú ìlú? Ṣùgbọ́n ẹni ààfin bá fà á lẹ̀ wípé lágbájá yìí òun ni kí ni, òun ni mo fẹ́ ni mo yàn ní olóyè mi, ẹni yẹn tó bá jẹ́ mùsùlùmí ni òun náà ni ó máa ṣaṣojú ọba lórí àwa mùsùlùmí nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Tó bá pé kìrìsìtẹ́nì ni òun ni ó máa jẹ́ aṣojú ọba lórí àwọn kìrìsìtẹ́nì nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Tó bá jẹ́ pé ẹlẹ́sìn kan àbáláyé ni òun ni ó máa jẹ́ aṣojú ọba nípa àwọn ẹlẹ́sìn kan àbáláyé, lórí àwọn ẹlẹ́sìn kan àbáláyé nípa ẹ̀sìn. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá mi Àkàndé Ìtàbí Ọlásùnkànmí mo kí yín, Adéyẹmí, àánú Ọlọ́run ò ní fi yín lẹ̀, ọlá ìyá nẹ́bí wájú Ọlọ́run. Òun ní pé kí ni ọba yìí ló sọ ọ́ di tó di yẹn, tawan aw karahan, ó fẹ́ o kọ̀ o, bí Ṣọ̀ún ò bá wí ọ ní láwàní, wọ́n bí 16, wọ́n bí 1 billion fada rẹ̀ dá kó ló fẹ́ wọnú Central Mosque yẹn, ó fẹ́ lọ sí Ayuhan Nas. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣàbòsí inú ẹ̀yin tẹ́ ń tẹ̀lé, tẹ́ ẹ sì mọ òdodo, ṣùgbọ́n tẹ́ ẹ wà nídìí àbòsí, ẹ̀yin náà pẹ́ ń ṣàbòsí ni o. Ẹ sọ pé ọba ò lè, ọba kọ́ ní fi ń jẹ, wọ́n kàn lọ gba blessing ọba ni, táwọn ní wọ́n lọ gba blessing ọba ni. Ìtẹ́ fi mọ̀ wípé ọba ní fi ń jẹ, mọ́sí mọ́ la ilaha illallah, gbogbo ẹ̀yin ọmọ ilé ọba náà, ẹ̀yin ọmọ ilé ọba, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá fún àwa yìí, ẹ jẹ́ àpẹẹrẹ ṣàkíyèsí àwa tá a jọ ọmọ ilé ọba. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá fún àwa tá à ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí grandpa fún àwa tá à ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí bọ̀dá fún àwa tá à ń sọ̀rọ̀ yìí, àtẹ̀yin tẹ́ ẹ jábúrò náà fáwa tá à ń sọ̀rọ̀ yìí. Ìtí ń ṣẹlẹ̀ yìí, mo máa ń pa òwe kan lọ́dọ̀ àwọn tí ọ̀rọ̀ bá pa wá pọ̀ nínú àwa ọmọ ilé ọba.
tí wọ́n bá gbé fídíò mi lọ́dọ̀ wọn wọ́n sọ wípé bẹ́ẹ̀ ni máa ń sọ bẹ́ẹ̀. Mo ní n tẹ́ ń ṣe yìí ọ̀rọ̀ yín ó padà dàbí ìgbà wípé a jókòó a gbé àpòkọ́ a nàró tán ọwọ́ wa ò ká àpò mọ́ ọwọ́ wa ò tó àpò mọ́. Ẹ má balẹ̀ wa jẹ́ ẹ má balẹ̀ yín jẹ́ gbogbo àwọn ọmọ ilé ọba àwa ọmọ Ṣọ̀ún ni mò ń sọ yẹn àwa ọmọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwa ọmọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pàtàkì jùlọ àwa àdílé Láòyè lóòótọ́ àwa yìí kéré wàláì mo kéré púpọ̀ gan tó bá ń sọ nípa tọjọ́ orí ṣùgbọ́n ìtàrí ń dẹ́rù bà wá aksam to billah ẹ má sọ ipò Ṣọ̀ún di yẹ̀bùyẹ̀bù bó ní gbá bá ti pe igbá bẹ́ẹ̀ ni wọ́n bá pe o. Bàbá wa Gandhi Ọlọ́run kó bá wa kún yín. Èmi máa ń sọ mo sọ wípé kò sẹ́ni tí ń bẹ ní orí àpèrè yẹn kódà kó ṣe ọmọ ọjọ́ kan òun ni wọ́n gbé jókòó sórí àpèrè Ṣọ̀ún tí gbogbo ayé ṣe kábíyèsí o Ṣọ̀ún nù o gbogbo ohun tí bá ń bẹ láàrin wa ẹ jẹ́ ká kọ́kọ́ lé ẹ lọ́yọ́rọ́ lọ́nà ká tó wá fi àbọ̀ wá bá díẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó bá gbogbo àwa ọmọ ilé ọba wí. Bẹ́ẹ̀ lómi bá fẹ́ wí ó lè ní ọmọ Abdulaziz yẹn ọmọ àlè ní kò sẹ́nu ẹni tó gbà á láti pè mí lọ́mọ àlè ọmọ bíi tí mò ń ṣe. Mo búra lórúkọ Ọlọ́run kò sí ẹnu ẹni tó gbà á kò sí ẹnu ẹni tó gbà á tó lè ní lágbájá yìí ọmọ àlè ọmọ Ọláoyè ni ọ́ wàláhì mi ò kí ń sọ ọmọ àlè èmi gangan mà bẹ́ẹ̀ ìmọ̀ ẹni tóun náà ó fẹ́ sọ tí ó máa bẹ nísàlẹ̀ ọkàn ẹ̀kọ́ òun fẹ́ sọ́hun bóyá ó sọ o bóyá kò sọ o òun gan mọ̀ lọ́kàn ara rẹ̀ wípé kí ni o ọmọ yìí sọ ọmọ àlè o wàláhì tàláhì òun gangan mọ̀ fún rẹ̀ lọ́kàn rẹ̀ ike ọmọ yìí sọ ọmọ àlè o ẹ mà ṣùgbọ́n tá a bá fẹ́ níta àbá fẹ́ wà tó ṣe sí wọn lọ́tẹ̀ ni kì í pa ojú ọ̀yà ìgbà táwọn kan ok ẹjẹ ń sẹ́wélé òun ní pé àwa tá a jọ ọmọ ilé ọba ẹ dákun torí t'Ọlọ́run ẹ jẹ́ ká sowọ́pọ̀ wọ́n ní nǹkan parapọ̀ nìkan fi ń mọlé o èèràn parapọ̀ iná fi ń mọ ògìyàn o bóyin ò bá parapọ̀ bí wọn bá parapọ̀ kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ kò sóyin tí ó sàfárà la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ìta àrin ní já máa sọ̀rọ̀ wọ́n halẹ̀ wọ́n kàn pa ọ́ dànù wọ́n kàn ṣe kinní kan wọ́n kàn ṣe gbá bẹ́ẹ̀ bá gbìyànjú ẹ̀ bọ́lọ̀ ń bá sì fún yín ṣe bí ìgbà téèyàn yọ eyín kan kúrò lára brush ni o brush tá a fi ń fọnu brush tá a fi ń fọ eyín tá a fi ń fọ ẹnu èèyàn wá mú gàgà ẹyọ kan báyìí ẹyọ kúrò ní ara rẹ̀ so ní kí brush yẹn má fọ ẹnu wọn mọ́ wàláhì kò sọ bẹ́ẹ̀ o ó dá ìgbà téèyàn bá mú ọwọ́ ẹyọ kan gàgà ọwọ́ kan téèyàn yọ kúrò lára òṣùṣù ọwọ́ bẹ́ẹ̀ bá lẹ fẹ́ delete wa tọ́lọ́hun sì gbà fún yín tẹ́ tá a sì mọ́ pọ́lọ́hun tiẹ̀ nígbà fún yín wa iz yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yakhrujuka aw yaqtuluka wa yamkuruna wa yamkuru Allahu wallahu khairul makirin wa rada Allahu alladhina kafaru bighayzihim lam yanalu khairan wa kafa Allahu lilmu'minina alqitala wa kana Allahu qawiyyan azizan. Ìgbà ọkọ ìgbà àdáni wọ́n péjọ wọ́n kó súsú wọ́n ń bókè sọ̀tá òkè ò jẹ́ òkè òmù òkè ló rẹ́yìn gbogbo wọn máa rẹ́yìn gbogbo yín bẹ́ẹ̀ yín bá dárí sọ àpáta fífọ́ lẹ́yìn fọ́
bá pátá bá dárí so ẹ̀yin wàláhì fífọ́ lẹ́yìn fọ́ ẹ má gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ tí ń kùn sínú náà ni ẹ máa kùn sínú bẹ́ẹ̀ tí ń wí síkùn náà ni ẹ máa wí síkùn ìdí ajé tẹ̀tẹ̀ ẹ má jà jẹ́ dágunró ẹ gbọ́ ẹ mú ẹ kì í ẹran bí ó rẹ̀ kọ́ o ẹ mú báyìí ẹ kì í sẹ́ran bí ó rẹ̀ o líìlì kò ní tá à ń fọwọ́ gbá ẹ kó mẹ́ ọdún méjì ní gbogbo ìhàlẹ̀ tẹ́ ẹ̀ ń halẹ̀ yẹn ẹ lọ sọ́ra yín tí n bá tún gbọ́ tẹ́nibọ̀dì bá tún halẹ̀ mọ́ mi aksam to be live máa ka ọkọ̀ gbogbo yín jáde mo búra fún yín lórúkọ Ọlọ́run máa ka orúkọ máa list ọkọ̀ gbogbo yín jáde fáwọn agbófinró tí ẹni tí n bá ṣe mí nínú ìlú ni àbí mo jáde kó nínú ìlú ni ọwọ́ yín ò mọ́ ibi mo ti lọ ní pé bẹ́ẹ̀ bá tẹ̀ wá dárú wa ìlákẹ́ àwọn èèyàn pọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n sì ń sọ̀rọ̀ lọ àwọn ọmọ ilé ọba ẹja bára wa sọ̀rọ̀ àwa ní kẹ́ ẹ jẹ́ ká bá ara wa sọ̀rọ̀ o èmi ò ní kẹ́ ẹ gba tẹni tó wà lórí àpèrè o mi ò dẹ̀ ní kẹ́ ẹ support ẹni tí ń bẹ lórí àpèrè o ṣùgbọ́n ẹ má torí ẹni tí ń bẹ lórí àpèrè tẹ́ ẹ fẹ́ tiẹ̀ tẹ́ ẹ gba tiẹ̀ kẹ́ ẹ wá sọ àpèrè yẹn di ohun àmúgùnféwúrẹ́ ẹ má sọ àpèrè yẹn di ohun àmúgùn fún ewúrẹ́ o mo fi sọ wípé bí a bá ṣe bí onígbà bá ṣe pe igbá àmín 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 mo ṣàmì fún gbogbo ẹ̀yin àfáàtẹ́ ń ṣàdúrà yìí àmín kún fáyà kan bí onígbà bá ṣe pe igbá bẹ́ẹ̀ ni wọ́n sì bá pé o ẹ sọpọ́ọ̀tì ààyè àwọn bàbá yín àwọn nǹkan tí wọ́n ń kíbò sí Ṣọ̀ún kọ́ ní fìmáàmù jẹ Ṣọ̀ún kọ́ ló ní mọ́sálásí èmi ń sọ nígbà ó fi kàn wọ́n nílé òkè odò ẹni tí wọ́n mú lọ wíkó lọ sójú wọn kí Ṣọ̀ún ó buwọ́lù ẹ̀yin tẹ́tọ́ pé àwọn aráàlú ni wọ́n máa yàn ìgbà tẹ́ ẹ yẹn nìyẹn nígbà yẹn tí Ṣọ̀ún lóhun ò fẹ́ ẹ̀ ṣe lu agídíkẹ́ ní ó lọ máa kírun la ilaha illallah ìgbà tẹ́ ẹ mú ẹni yẹn lọ síwájú Ṣọ̀ún tí bàbá Ṣọ̀ún àná ọba Jímọ̀ Ọládùn ní Oyèwùmí Ajagungbadé kẹta kábíyèsí o tí wọ́n láwọn ò fẹ́ ìfẹ́ ẹni yìí ṣe sọ pé gbogbo òkè o Muslim umma ló yàn án kẹ wá lọ sí mọ́sálásí fún kẹ ní ó lọ máa kírun fún yín tí bàbá Ṣọ̀ún fi yan ìmáàmù Aláwìyé pé òun òkè o ìgbà táwọn eléyìí ò tí èèyàn mú wá ju èyí tí wọ́n mú wáyé lọ ìwọ Aláwìyé Sheikh Hamza olùwàkúbà àsàlékùn kẹwọn ó yá mo sọ di ìmáàmù yá lọ máa kírun ẹ̀sìn Ṣọ̀ún kọ́ ló ní mọ́sálásí ṣe ìdílé Aláwìyé jẹ ìmáàmù rí ẹni Ṣọ̀ún kọ́ ní fìmáàmù jẹ́nu mọ́sálásí tí èyí báyìí ṣe Ṣọ̀ún ṣe ìmáàmù àti gbogbo ẹ̀yin ọmọ Aláwìyé náà tẹ́yìn náà bẹ́ẹ̀ ń di àbòsí gbogbo ẹ̀yin àǹtí wa àtẹ̀yìn bọ̀dá kan náà tí gbogbo yín bẹ́ẹ̀ nídìí àbòsí tí èyí báyìí ṣe Ṣọ̀ún ní fìmáàmù jẹ bàbá wa Aláwìyé tó bàbá mi Aláwìyé bàbá wa Aláwìyé ṣé wọ́n lè dúró níwájú mọ́sálásí yẹn kí wọ́n dúró lórí mímbàrí mọ́sálásí Central Mosque yẹn kí wọ́n sọ pé ayuhan nasu wọn ò lè sọ ó dáná ẹni Muslim umma ìní yẹn èèyàn ní ìmáàmù ok Muslim umma ní ìyàn wọn kàn ló ń gba blessing ọba ni ìgbà Aláwìyé gbèsè tẹ́ ẹ tún mú ẹni tẹ́ ẹ mú lọ lókè odò tẹ́ ẹ tún rì mú lọ sọ́dọ̀ bàbá Ṣọ̀ún tí Ṣọ̀ún tó sọ pé òun ò fẹ́ ṣe lọ agídí pé òun nìkan náà ni tẹ́ ẹ ṣe ránṣẹ́ pé bàbá wa almarhum Sheikh Allama Al-Yakin Asafa Sunusi láti Kaduna pé kó máa bọ̀ wálé wá jẹ̀mọ́ ṣe bá bàbá Ṣọ̀ún àná yẹn kẹ́ bá drágẹ̀ pé akílókàn akànní òṣàdúrà ni àti yẹn ẹni tá a fẹ́ yàn àti mú ẹni tá a fẹ́ mú òun ló kájú ẹ̀ òun ló lè ṣe
a kàn fẹ́ gba blessing ẹnu rẹ ni kó fàyẹ́ sí kó wá lóhùn òfàyẹ́ sí ká sọ pé kẹ́ àwa mùsùlùmí o àfàlẹ́ sí ó yá lọ máa kírun fún wa ṣe sọ bẹ́ẹ̀ lánàá ẹ já kúrò níbi àbùsí ẹ já kúrò mẹ́ ẹ dákun torí tọlọ́hun ọlọ́run gan sọ wípé innahu harrama zulma ala nafsihi òun ọlọ́run òun kò ó ṣe àbùsí léèwọ̀ fẹ́mi ara òun ó ní waja'altumuhu bainakum muharram mo ṣe léèwọ̀ lọ́dọ̀ tí yín náà la tazalamu kí ló dé fa zulmu limaza àbòsí fún kíni ok wọ́n ní torí pé wọ́n fún àwọn ọmọ yín scholarship agbọ́ ṣètòrí ẹ̀ ni kí ìmọ̀kánrin ọmọ tí ó lọ ilé ẹ̀kọ́ ọ̀hún tí ó sì parí bóyá ó lọ sí rú ló lọ sí ìlú ni bóyá lọ sí kíní kan kódà ọ̀kan ṣẹlẹ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí nílùú Ògbómọ̀ṣọ́ yìí òní yìí ni mo ṣe ń gbọ́ lẹ́nu ọ̀gá mi inú ìdílé tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí Ọlọ́run kó bá rọ wọn lójú kì í ṣe pé a fi yọ wọn o ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ yìí ìfi yọ ìdílé tó ṣẹlẹ̀ sí o ṣùgbọ́n mo fẹ́ fagbára Ọlọ́run hàn yín ni ìpè akọ́mọ àwọn ọmọ lọ sùkúù ó wá ṣe graduation ọmọ yẹn múra nú àwọn tó ṣe convocation tó fẹ́ ṣe convocation ní LAUTECH tí wọ́n ṣe ní jóòní yìí ọmọ yẹn wọ́n ní ń bẹ nínú wọn wọ́n ní ìfà mi wá bọ́ sódò dòrò bùgátà fi ń pọn omi ní kànga ó wá jábọ́ sínú odò ó ti parí ẹ̀kọ́ o ó fẹ́ ṣe convocation o ó kọ̀ láti ó ṣe convocation ni o àfà ló ní kóhun ó lọ mú kóhun lọ mú dòrò yẹn nu kànga ibẹ̀ ló mọ̀ gbàgbá sálìkì àmà wọ́n á ní wọ́n fún àwọn ọmọ yín ní scholarship mọ̀ pé ń tá a bá fi èrú gbogbo dúkìá tá a bá fi èrú kó jọ kèé dalẹ̀ lọ́wọ́ ẹni ṣe ìrùbọ́ lọ́hún gọ̀ ni èyí tán ọlọ́run wàláhì èyí tán ọlọ́run àkísàm tó bí láì èyàn ò lè tán ọlọ́run èyàn sì dètè sọ́lọ́run scholarship ó kì sáwọn ọmọ yẹn ti lọ sùkúù wọn ti dé wọn ti rí sẹ́ná tẹwàá ti torí scholarship tán láwọn fẹ́ fáwọn ọmọ yín ẹ wá pọ̀n lẹ́yìn àbòsí tẹ́yìn náà sì mọ̀ òdodo tẹ́ẹ̀sì mọ́ òdodo wọ́n wá ní ọba ní fìmọ́ọ̀mù já tí ń kíbò sí ẹ̀ tipẹ́tipẹ́ ó dáa náà tẹ́ ẹ bá lẹ́ẹ̀ ní gbọ́ ẹ̀ nígbà ṣèbí kan ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ láìpẹ́ yìí máa yẹn náà ti ń bẹ́nu àwọn tóun náà ti wá sọ̀pọ́ọ̀tì ẹni tá à ń sọ yìí o tó ti wá sọ̀pọ́ọ̀tì Kàǹbàní rẹ o jama ó ti wò òun náà ti wó Ògbómọ̀ṣọ́ yín bẹ́nu àwọn tó fi lọ́kàn báyìí pé kó máa bọ̀ lọ́yọ̀ọ́ kó wá ṣe kíni kó wá ṣàdúrà bẹ̀rẹ̀ níbi coronation nọ́mbà tí mo fi nìyẹn tó bá fẹ́ dá sétò ẹ dákun bọ̀ kó jẹ́ ẹni tó ní làákàyè ẹni tí làákàyè rẹ̀ jìnnà tó yanjú ọ̀rọ̀ táwọn sọ yìí sọ̀rọ̀ àwàdà afá ó ti ní kó máa bọ̀ wá kó wá ṣe wáàsí kó wá ṣàdúrà bẹ̀rẹ̀ òun ní kódà òun yóò ṣàdúrà bẹ̀rẹ̀ níbi àwọn náà ti wá lọ gba mọ́tò mẹ́wàá àbí mẹ́jọ ni wọ́n sátà lọ sí lọ́sọ̀yọ́ láìla lórí ipá ṣàdúrà bẹ̀rẹ̀ wọ́n padà á di bodyguard fáfà tó ṣàdúrà Allahu Akbar alábòsí ò ní lẹ́yìn ibi ìwọ̀n lọ ní pé nígbà wọn jọba àlú wọn tó wá di pé Aláàfin fẹ́ wọ dímà àkọ́kọ́ tí ó wá sọ̀rọ̀ first speech ọba nínú mọ́sálásí kẹ́ni òun tó gbé máìkì fún ọba nídìí sọ wípé tọ́ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu tani lẹ́nu ikú bàbá yèyé Aláàfin ìlú Ọ̀yọ́ mọ́sálásí ibi tá a wà yìí Aláàfin lónìí ó sì wí lẹ́ẹ̀mẹ́ta àní inú mọ́sálásí tá a wà yìí mọ́sálásí Aláàfin ni àní mo sọ wípé mọ́sálásí tá a wà nínú ẹ̀ yìí o mọ́sálásí Aláàfin ni nínú mọ́sálásí yìí sì ní Aláàfin ní fìyàn jẹ ìmáàmù níbẹ̀ la ilaha illallah ṣé a sọ pé bàbá yẹn mú nǹkan nígbà tí ń sọ ni tó ti wá sọ́gbọ́n sọ wá sọ nǹkan mi o Aláàfin ní ilé ẹ̀sì túgbọ́ ilé ìmáàmù nísìnyí jẹ máàmù nínú mọ́sálásí òkè ẹ̀yin náà nílé ìmáàmù lọ́dọ̀ yín kí ló tẹ́ wá fẹ́ da Ògbómọ̀ṣọ́ rú kí ló dé tẹ́ fẹ́ máa domi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ rú kò dá báyìí ẹ má já ilé onílé ẹ má já ilé bọ̀ wá ẹ̀rí ẹni yìí ń kala gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí ò sí nílé tọ́ ẹrù bó ń dùn yín dùn wá lọ ni wàláì kò dùn yín tó wa kò dùn yín tó wa ṣùgbọ́n Yorùbá máa ń sọ̀rọ̀ kan wípé ẹni ìjà òde bá
òun ni máa ń pè rẹ̀ ní ọkùnrin àwọn tá ń bá fà yìí àwọn ará bí ọ̀tá Ọlọ́run ni wọ́n dẹ̀ múlé ti ṣẹ̀tánù púpọ̀ wọ́n jókòó sí èṣù lẹ́gbẹ̀ẹ́ báyìí ni so ìyẹn wá gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹni tí ò mú nǹkan kan lọ́wọ́ àtàwa tí a gbé ẹyin rù ṣe é mọ̀ pé ẹni tí ò mú nǹkan kan lọ́wọ́ òun ò ní tí ó lùzì àwa tá a rú ẹyin ńlá gbọ́dọ̀ ṣe làákàyè pẹ̀lú bó láti ṣe torí pé táwa méjì bá jọ wò ó pọ̀ òun ò ní tí ó fẹ́ dànù lọ́wọ́ ẹ àwa ní nǹkan rẹpẹtẹ tí ó dànù lọ́wọ́ wa Ọlọ́run ní jẹ́ á da nǹkan nù ọ̀làlá ilaha illallah èmi máa ń sọ gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ ìjà yìí ìjà ní ká pé lóòótọ́ kì í ṣèjà pé ayọ̀ fẹ́ síra wa ṣùgbọ́n lórí wípé a dúró lórí òdodo àwọn kan ò sì sí nínú òdodo a sì ń pè wọ́n sójú ọ̀nà òdodo àìwá gbọ́ wa kí wọ́n wá sójú ọ̀nà òdodo pẹ̀lú wa òun ni ó jẹ́ kí n lo gbólóhùn wípé ojú ìjà tá a wà yìí a gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀yin làwa rù lórí o àwọn ò ní nǹkan kan lọ́wọ́ o àwa tá a wá rù ẹ̀yin yẹn la gbọ́dọ̀ máa ṣe lẹ́sọ̀ òun ni wípé ibi tí mo ti wá bẹ̀rẹ̀ jẹ́ n padà síbẹ̀ wọ́n ní wọ́n dá ọ lọ́wọ́ kọ́ wọ́n lò gbọ́dọ̀ fi ẹnì kankan joyè pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ní kóòtù wọ́kàmbá ní ìnáà ló sì gbọ́rọ̀ lọ kóòtù ìwọ náà ló gbọ́rọ̀ lọ sí kóòtù wọn ò sì tí ìdájọ́ bóyá kó o jókòó ni o bóyá ò ní jókòó ni o ó mà o wá ń lo làákàyè tí ò tó kan mo tún wá rí mo wo kinní kan lánàá mo wo fídíò kan lánàá mufti Ìwó ọkùnrin tí ọmùgbó yẹn tí máa ń ṣe bí táùtì báyìí ọkùnrin tí máa ń ṣe bí táùtì báyìí àwọn èèyàn ó ti máa mufti Ìwó mo wá rí tóun náà wá dúró lórí mímbà tí wọ́n ń sọ̀rọ̀ kẹ́ wọ́n láwọn kan fẹ́ yọ Olúwo ọpọlọ tí eléyìí tọkùnrin ọjà àgbò yìí ti ń lò òun tí ọmọ àwọn òun náà ń lò ẹ̀rí pé ọpọlọ wọn jọ papọ̀ o ẹ̀jẹ̀ ń sọ tí mo fẹ́ sọ yìí o ìwà ń sọ pé àwọn mọ́gàjí tí wọ́n ti against ọba wọn níwò wípé àwọn ò yọ ọ́ ni ó wá ní ìtàwọn ó ṣe ní pé kí ni o àwọn ò lọ yan mọ́gàjí míì ẹ dákun tẹ́ ẹ bá yan mọ́gàjí míì ẹ wá yan nítorí pé kò lè ṣe kí ni o kó lè bá a support yín ẹ fẹ́ ṣe divide and rule operation divide and rule òun ni tẹ́ ẹ fẹ́ ṣe irú eléyìí tí aláàní yàrá bíi náà ń ṣe ìmáàmù ọjà àgbó irú eléyìí tóun náà ń ṣe irú eléyìí tí ẹ̀ ń kọ́ torí pé nígbà mo wo fídíò yìí lánàá ní ìyìn tí wọ́n ń kọ́kùnrin yìí ní o ìyìn tí wọ́n ń kọ́ ní o gbogbo àwọn tí wọ́n jẹ́ imam in council original authentic imam in council tó jẹ́ pé wọ́n lè pìtàn nú mọ́sálásí yẹn wọ́n sì lè sọ dáadáa táwọn bàbá wọn àwọn bàbá wọn tí wọ́n ti ṣe sínú mọ́sálásí yẹn tó jẹ́ wípé nítorí dáadáa yẹn ni wọ́n fi entitle sí post tẹ́nìkọ̀ọ̀kan wọ́n dì mú nínú ìlú Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ látorí ààrẹ aṣojú Basọ̀run bàbá Pàkòyí bàbá Mufasiru bàbá Balógun Ajánásí àgbà àwọn tí wọ́n jẹ́ èèkàn nínú mọ́sálásí yẹn ni mò ń kà yẹn o ó wá yọwọ́ gbogbo wọn láwo ó wá yan àwọn ẹlòmíì tó jẹ́ wípé sàtífíkẹ́ẹ̀tì tó ní lọ́wọ́ yẹn kò tó fún wọn kò tó issue sàtífíkẹ́ẹ̀tì àwọn tó ń yàn yẹn bí ìgbà téèyàn jáde primary school tó tó wá fẹ́ máa fún àwọn ọmọ primary school náà ní tí ó máa sign sàtífíkẹ́ẹ̀tì wọn láìláìlá kò ṣeéṣe ọmọ primary school kò sí bó ṣe lè mọ̀wé tó kò ní jáde ní school kan kan tó wá rí jẹ́lẹ̀ pé látọ́ a máa kọ́ àwọn ọmọ primary school kí wọ́n náà máa certificate fún wọn ọba ló fún wọn ní certificate ń bẹ lọ́wọ́ ẹ gbogbo ayé sáàrí nígbà tó ń sign ẹ̀ ìgbà tó ń sign ẹ̀ ṣé kí n wo bí sóòsì lè wà mí ṣé mo lè rí ṣá ìgbà tó ń sign ẹ̀ gbogbo ayé ni wọ́n rí tí wọ́n sì yà ọ́ pẹ̀lú ẹ̀
tó sì ń bẹ nínú ẹ̀ wípé o ò ní ṣe nǹkan kan o tó bá tako àṣẹ ààfin tí ń fi ọ jẹ ìmáàmù yìí so ọmọ pé kò sí nínú tó sáìn lé o ní nínú àwọn ẹ̀rí tó jẹ́ tó sáyẹ̀nsì òun nìyí o máa mọ̀ ká fún gbogbo wa nísìn o ìní o document tó sáìn ní láàfin sọ̀hún tó sọ ọ́ di ìmáàmù o ẹ wá máa gbọ́ alákọ̀ọ́kọ́ níbẹ̀ wọ́n ní lókè rẹ̀ níbi headline rẹ̀ wọ́n ní an undertaking an agreement that will bind me alhaji tẹ́lẹ̀ ó yẹ tí parọ́ ti pẹ́ òtí lọ mẹ́ka tó ti pé alálàájì alhaji Taliat Yunus Olusina Ayilara of Imam Ayilara's compound Ìsàlẹ̀ Àfọ̀n Ògbómọ̀ṣọ́ as chief imam àgbà of Ògbómọ̀ṣọ́ land so orí ẹ̀dín tó kọ orí àbí ó wá ní I swear to be loyal and faithful to the cause of Islam in Ògbómọ̀ṣọ́ àkọ́kọ́ nìyẹn. You said you swear to be loyal and faithful to the cause of Islam in Ògbómọ̀ṣọ́ nígbò jẹ́ pé custodian àwa mùsùlùmí iná ni wọ́n fẹ́ gbé ọ sí wọ́n fẹ́ sí ọ ní ẹni tí ó jẹ́ aṣáájú adarí fún gbogbo àwa mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ó lè sọ pé kí ni ó wà loyal fún tí ó sì jẹ́ olódodo fún ipò tí wọ́n fẹ́ fi ọ sí yìí lórí àwa mùsùlùmí àti Islam nílùú Ògbómọ̀ṣọ́ àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì níbẹ̀ ó ní I shall seek for religious peace and sincere cooperation among all religious body in Ògbómọ̀ṣọ́ land. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí ó ní I shall seek for religious peace and sincere cooperation among all religious bodies in Ògbómọ̀ṣọ́ land. Ìkejì yẹn ṣọ́wọ́ náà rí pé ó takò àlàáfíà wo ló mú wá sínú ìlú Ògbómọ̀ṣọ́ láàrin gbogbo àwọn ẹlẹ́sìn tó kù. Ìwọ ló kọ́kọ́ ń yanú sọ wípé gbogbo ẹni tí ò bá ti ṣẹ̀sìn mí lẹ́yìn Islam tá ń ṣe yìí o onítọ̀hún ó ṣòfò bó o ṣe wí náà nìyẹn. Olúwa ní ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana káti ẹ̀ ló ti ẹ̀ wá fẹ́ tú wípé Ọlọ́run ní waman yabtaghi ghayra al-islam dinan waman yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Gbogbo ẹni tó bá ti ṣe ẹ̀sìn míì lẹ́yìn Islam tá ń ṣe yìí o tó bá ìjọ gbé ìdàlùkìyàmọ́ o Ọlọ́run sọ wípé irú àwọn ẹni bí ó máa bẹ nínú àwọn ẹni òfo gbogbo ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn míì o kóòtù ayé Kùránì kálẹ̀ Kùránì kó kóòtù ní tó o dẹ̀ tu ayé ó gbọ́ yé pé kí ni o in tó o gbàgbọ́ nínú ẹ̀ òun ni kí ni o òun ni tó sọ. Èmi a máa sọ wípé kí ni in tó ní kálukú wá gbàgbọ́ nínú ẹ̀ nínú ẹ̀sìn yìí òun là ń ṣe kí ni o in là ń ṣe. Ẹ̀sìn Islam la gbàgbọ́ ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀ wá sí kí ni o agbàgbọ́ nínú àwọn ẹlẹ́sìn míì náà àwọn náà ní nínú ìwé tiwọn náà tó bá kàwọn ẹ̀fẹ́ ẹnikẹ́ni ò ní rọ́dọ̀ babadé àfi nípasẹ̀ èmi èyún àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn onífá àwọn náà ó kí odù fá fún yín wípé kò sẹ́ni tó lè dọ́dọ̀ Olódùmarè o bí ò sẹ́ni tó ṣe kí ni o tó tẹ̀lé àwọn gbogbo oníkálùkù wa ìlà lẹ́rìí tá a gbẹ́sẹ̀ lé tá a fi ń ṣe ní tá à ń ṣe. Ẹrú ẹ̀sìn òun ni gbogbo wa jẹ́ òdodo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ yẹn. I'm Muslim mùsùlùmí ni mí yàtọ̀ sí pé mo jẹ́ mùsùlùmí àáfàá ni mí tó sì yanjú. Ẹ̀sìn tó ní kálukú wá gbàgbọ́ nínú ẹ̀ in ló ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ṣe kí ni o tó bákẹ̀ tí fi ń fẹsẹ̀ wá rinlẹ̀ lórí ẹ̀. Bó o ní àwọn oníṣẹ̀ṣe ó ṣe mọ̀ pé táwọn bá kú o àwọn ó wọ náà ni o tó ìṣù wà lórí ìṣẹ̀ṣe wọn wíìtì tí wọ́n ní tó ń gbẹ́sẹ̀ lé wípé kí ni táwọn bá kú àwọn ó rí ìyọ́nú Ọlọ́run. Bó o ní kìrìsìtẹ́nì ó ṣe mọ̀ pé táwọn bá kú o àwọn ó wọ náà ni tí wọ́n sì tún dúró lórí ẹ̀sìn kìrìsìtẹ́nì yẹn. Bí kò sọ pé kí ni wọ́n ní tí wọ́n gbẹ́sẹ̀ lé ẹ̀rí ń bẹ tí wọ́n gbẹ́sẹ̀ lé wípé ẹ̀sìn táwọn ń sìn yìí o òun náà ni ẹ̀sìn tó dọ́dọ̀ Ọlọ́run. Bó o làwa mùsùlùmí bó o làwa náà ó ṣe ní láàṣẹ máa rò pé tá a bá kú o á mà rí ìbínú Ọlọ́run á mà wọ náà mà ní
tá ṣùgbọ́n níbẹ̀ ṣùgbọ́n alẹ́rìí kan tó ta gbẹ́sẹ̀ lé tí ń sọ fún pé ẹ̀sìn tá a wà yìí o iná lẹ̀sìn tó dọ́dọ̀ ọlọ́run ọba bàbá dọ́dọ̀ ọlọ́run ara lùjẹ́ náà lórí káwa náà dún mẹ́ka máa ṣe oníkálùkù wa la ní ó jà la sì ní dẹ̀líìl tó ń kálùkù wa gbẹ́sẹ̀ lé tá a fi ń ṣe tá à ń ṣe. ìwọ tó bá wá ń wá peace fún ìlú fún àwùjọ àwọn ẹlẹ́sìn yòókù tó ń pé ìlú yìí ṣèlú Islam nìkan fún àwọn ẹlẹ́sìn tó kù ò ní máa píríǹtì bí ogun sí inú ìlú. òfin rẹ̀ lẹ́ẹ̀kejì mo ti bọ̀ ká ìkẹta nínú àwọn tó sáyẹ̀nsì ó ní I shall not abandon my religious duties as chief imam àgbà of Ògbómọ̀ṣọ́ land unless in case of illness. wípé in tó yẹ kó o ṣe nínú ẹ̀sìn o ò ní gbé ìdúlẹ̀ láì ṣe o ò ní wá ò ní ṣàì má wá mọ́sálásí o àfi bára rẹ ò bá yá nínú àwọn tó sáyẹ̀nsì nìyẹn. ìkẹta ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ ó ní I shall not appoint a surrogate to act for me while I make another journey to officiate in another place without an approved permission of His Royal Majesty Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Ẹ jẹ́ n tún kà fún yín. Ó ní I shall not appoint a surrogate to act for me while I make another journey to officiate in another place without an approved permission of His Royal Majesty Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Again too. Ó ní ìwọ ò ní yan adelé, ó ní yan ẹni tí ó máa rólé dì ọ́ èyún náà ìbí tí ó máa rólé fún ọ bóyá o lọ ṣiṣẹ́ ìlú iṣẹ́ ìlú wo ìlú tó jóye sí láìláìláìlá kó lè o sì lè sọ lóye Ṣọ̀ún ìyẹn iṣẹ́ oyè tí wọ́n fi ọ́ jẹ bóyá ọ̀rọ̀ ẹ̀sìn inú gbé ọ jáde kò nínú ìlú tó òfin nílé wá kírun ó ní ìyẹn ẹnìkan pé òun ni kó máa dúró fún ọ àfi kó o gba approval láti ààfin Ṣọ̀ún tó fi ìwọ gangan jẹ. ẹgbọ́ oyè ẹni tó rólé tí ó rólé fún ọ ní o ìpè bóyá yóò kàn dúró láàrin ijọ́ méjì àbí ijọ́ mẹ́ta àbóṣù kan ìlò fi travel bóyá o tẹ̀ lọ sí hajj níjọ́ tó ti wá sign ẹ̀ sórí pé ó tẹ̀lé lima taquluna ma la taf'alun Olúwa ń sọ fún wa kí ó tá mọ̀ sọ tá nílé ṣe in tó kọ́lẹ̀ ní o ṣe o tẹ̀lé ìwà ń bóyá o tẹ̀lé o ìmọ̀ o mò ń bọ̀. ẹlẹ́ẹ̀karùn-ún níbẹ̀ ó ní I accept to be removed after 3 official warnings of breaking this agreement. I accept to be removed after 3 official warnings of breaking this agreement. O de sign rẹ̀ ìwọ ló sign yìí ní on the 19/11/2021. Abdulrahim Fatai Ayilara náà sign tiwọn náà ní on the 19/11/2021. bákan náà ni kìíní kan ìrì dáadáa but mo rí Ayilara Isahak òun náà sign tiẹ̀ náà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ sign CBB ìtẹ́ sign rẹ o ìtẹ́ sign rẹ o gbogbo ẹ̀yin òpònú tẹ́ ẹ̀ mọ̀ tó ti tọwọ́ bọ̀ tẹ́ ẹ̀ mọ̀ òfin ìlú wà ní o tó sign o òfin ìlú wà ní o tó ń sọ tó sí ọ ní ìmáàmù gbogbo ẹ̀yin tẹ́ wá ń dá sí àfi Ṣọ̀ún kan ló fi jẹ́ àfi Ṣọ̀ún ò lágbára kankan tó bá tiẹ̀ fi jẹ́ INEC lè fìyàn jẹ́ ní kò lè yọ ọ̀yàn òpònú wo ní ta ní ń bá yín ronú ná òpònú wo ní ń bá yín ronú ná ṣé ẹ lérò pé àwọn ọmọ nursery school ẹ̀ ń bá ta géèmù ni la ilaha illallah kí táwọn èèyàn wá rí báyìí ná àmọ́ kò sí ìyọnu ṣá in tí mo ka ọ̀rọ̀ yín kún tẹ́ bá ń jáde tẹ́ bá ń sọ̀rọ̀ ní ìfi sábà fún ọ̀pọ̀lọpọ̀ yín lésì wípé kí ni ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tí odò ń gbé lọ ni gbogbo ohun tó bá rí àgbàrá ń gbé lọ gbogbo ohun tó bá rí lórí omi yẹn ni ó máa dìmú bóyá olè kódà
kọ́ńtà wọn rí kó nájú tó wà láǹtakùn báyìí yóò sáré fàámú pé bóyá yóò dóhùn dúró. Ṣọ̀ún remain your ọ̀gá tó háyà rẹ tó lè fáyà rẹ. Open Salau said, and I'll quote about Open Salau, Alhaji Miftahuddin Open Salau, wọ́n sọ ọmọ de quote wọn ní he who hire can fire. Ẹni tó hire yẹn tó gbàyàn síṣẹ́ ó lè ṣe kí ni ó lè fire yẹn bí bàbá Open Salau ṣe wà yẹn wọ́n la appointment governor of the state ni wọ́n fi ń jẹ́ ipò tí wọ́n ń dìmú ní state yẹn kí wọ́n sọ pé nígbà tí wọ́n ti fún àwọn ní certificate o tó ń fún àwọn lọ́fíìsì bí táwọn dúró sí o ẹni tó hire àwọn sí ọ́fíìsì yẹn ẹni tó appoint àwọn síbẹ̀ kò lè yọ àwọn mọ́ báwọn yóò mọ̀ pé ó dà pé nǹkan kan ń jẹun nínú làákàyè ọkùnrin yìí bí ṣe ń jẹun nínú làákàyè tiẹ̀ náà ìwọ ẹ̀hàn náà ọmọ ìkóró aké gbogbo ayé lóun fẹ́ nǹkan jẹun nínú làákàyè rẹ̀ kí ẹ tí ó dì tó dòrò Ògbómọ̀ṣọ́ tẹ́wà fẹ́ máa ṣàbòsí gbogbo Ògbómọ̀ṣọ́ ṣe rí bẹ́ẹ̀ ní gbogbo òlú tó kù ti rí a gbọ́dọ̀ dóye ẹ̀sìn a gbọ́dọ̀ dóye tó bá ti jọ mọ́ òye ìlú tẹ́ẹ̀fì sí pé lágbájá of Ògbómọ̀ṣọ́ bí ẹbẹ́ mi ṣe ń sọ̀rọ̀ nísìnyí o ká sọ wípé tọ̀ afẹ́ fún mi lóye o ẹ wá ní ọ̀jọ̀gbọ́n of Ògbómọ̀ṣọ́ land bọ́ọ̀dì kan ò tó bẹ̀ tí ó fi mi jẹ́ wọn ò bí ẹnikẹ́ni dá tí ó fi mi jẹ irú oyè yẹn àfi kó wá láti ààfin bàbá wa Ṣọ̀ún tó ní Ògbómọ̀ṣọ́ land. Oyè Ansarudeen kọ́ là ń sọ o oyè Nurudeen kọ́ là ń sọ o oyè Nasfat kọ́ là ń sọ o tí wọ́n bá fẹ́ joyè wọn wọ́n ṣe máa ń jẹ́ tí wọ́n bá sì fìyàn jẹ́ ọ̀nà wọ́n lè fìyàn jẹ́ Àwùjalẹ̀ of Nasfat wọ́n lè fìyàn jẹ́ Akéwì of Ansarudeen wọ́n lè fìyàn jẹ́ Mufti of Nurudeen society ni wọ́n ẹgbẹ́ ni wọ́n ṣùgbọ́n in tó táìtù tó máa kárí gbogbo ẹ̀yin tẹ́ ń joyè yẹn àti ẹ̀gbọ́n pa àwọn àdáyìláhàílà àwọn àgbàlagbà kan náà tí wọ́n mú tó ara àgbàlagbà kan náà pẹ̀lú láìláhàílà pẹ̀lú ìwé bó ṣe sọ̀rọ̀ yìí ni o pẹ̀lú irú ipò tí wọ́n irú bàbá wọn náà ti dìmú rí ní gbogbo Nàìjíríà tẹ́ẹ̀sì mọ òfin ẹ mọ òfin a mọ̀ pé ẹ kàwé tẹ́ ẹ bá kàwé ní ẹ ní ṣe gbogbo àwọn ẹ ní gbogbo àwọn pósì yẹn mú tẹ́ ẹ dì mú kọjá wọn ká tó wá pé bẹ́yìn ò bá kàwé Yorùbá dèèyàn máa ń ka ọgbọ́n orí mo kọ ọgbọ́n orí mi bí n bá tiẹ̀ kàwé o àwọn olórin máa ń sọ sẹ́yìn ẹ̀ ìfẹ́ I don't want to ìfẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn sọ pé ẹ máa ń bèbú ìfẹ́ bèbú ṣùgbọ́n kò sí bá ti sọ tí ò ní ju èbú òdodo sí ni ká ní ṣe ẹ dàgbà ẹ dánú ni àbí ṣe ẹ kàwé ẹ ka ọgbọ́n orí ni àbí ṣe gbólóòtọ́ náà bá sọ nínú Quran wípé nígbà wo ni laqad khalaqnal insana fi ahsani taqwim thumma radadnahu asfala safilin káti ẹ̀ sọ pé àwọn ọ̀dọ́ kan ipé wọn lè má ti ìgbọ́n ó lè má yé wọn tó wọ́n ń sáré sí ipé àwọn náà sáfẹ́ jẹ́ ní iwájú nínú iwájú ń wà wọ́n náà dúró sí wọ́n fi ń lọ wọ́n ń sáré gbà á èyí tẹ́ dàgbà ń kọ́ I don't know how to put it but just gbà mí bí mo ṣe máa do accept me as I be bà mí lọ́kàn jẹ́ ẹ̀sìn wọn ní sá ó dá náà ó mọ́ wọ́n ti dákọ̀ ẹnìkẹta tó sáyìn tí ìrókò rẹ̀ kà ẹnìkan ti bá mi kọ́ síbí ó ní Síákà Mọ́rákìyọ̀ Ayélára ni ẹlẹ́kẹta tí ó sáyìn òkè gbogbo ayé náà ti gbọ́ báwọn òun lẹ́nìkẹta tó sáyìn ó ní pé wọ́n wá láwọn fi yín jẹ oyè tí wọ́n fi yín jẹ pé kìíní kan bá bá àṣàlẹ̀ wọ́n wá fi Ògbómọ̀ṣọ́ láǹdì sí ó dáná ẹ̀jẹ̀ ń sọ tí mo fẹ́ sọ yìí ọmọ yẹn
Imam Ọ̀jàgbó kì í sọ ọmọ ilé ayé lára tí gbogbo wa mọ̀ ẹ wá jẹ́ wá gbà ẹ jẹ́ á sọ wípé ẹ mọ̀tẹ̀ jẹ́ àgbà lè gbà ẹ wá jẹ́ á sọ wípé tó má tẹ̀ wá fi Imam Habibullah tí wọ́n jẹ́ dá halali ọmọ ilé ayé lára tí wọ́n wá occupy space imamship grand imam Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá padà wá dé ipò yẹn bá a ṣe ń gbàdúrà tọ́lọ́run sì ti gbé wọn débẹ̀ báyìí ǹjẹ́ wọ́n tó bẹ́ẹ̀ láti fi ẹnìkan jẹ tí wọ́n ti mú ṣe jẹ́ ọmọ ọkọ ilé ayé lára ṣé wọ́n tó bẹ́ẹ̀ láti fi ẹnìkan jẹ oyè Ògbómọ̀ṣọ́ land láì sí àpúrúvà bàbá Ṣọ̀ún níbẹ̀ ó ti tako ọ̀rọ̀ rẹ̀ tó sọ ní kíni o ní number 4 o wípé I shall not appoint any surrogate to act so surrogate tó wá kọ́ lélẹ́yìí oyè tó á tó wà pé ó dáná ẹ̀já sọ pé o fẹ́ fìyàn joyè ìlú bàbá wa alámàlìyẹ kí ní Àṣàfà Ṣùnúsí Adégbóyèga Ọlọ́run kó bá a délẹ̀ fún wọn kó sàlékún kí àlìkìyàmọ̀ fún wọn àwọn náà fìyàn joyè lóòótọ́ bẹ́ẹ̀ ni wọ́n fìyàn jẹ ó dà pé àwọn ni wọ́n fi bàbá wa Khalifatul Muslimin of Ògbómọ̀ṣọ́ land àwọn ni wọ́n fi wọ́n jẹ ṣùgbọ́n àwọn fẹ́ fi wọ́n joyè yẹn àṣẹ yẹn wá wọ́n kọ lẹ́tà sí ààfin bàbá Ṣọ̀ún náà sì sign ẹ̀ wípé ókè wẹ́n tó fẹ́ fi jẹ́ yìí o mo approve ẹ̀ fi jẹ́ ìní bàbá wa Muhammadul Awwal Àyìnlá Agbẹ́sìnga náà fi lè máa pera wọn ní first Khalifatul Muslimin of Ògbómọ̀ṣọ́ land bẹ́yìn ò bá sí ń bẹ̀ bàbá yìí ò kí ń ṣe Khalifatul Muslimin ní Ògbómọ̀ṣọ́ wọ́n máa jẹ́ Khalifatul Muslimin bóyá fáwọn bọ́ọ̀dì kan tí wọ́n fi wọ́n jẹ́ but ẹ fi hàn joyè Ògbómọ̀ṣọ́ land ẹ wá lé ẹfẹ nìkan jẹ́ bàbá àsàlẹ̀ bàbá àsàlẹ̀ àdínì àbí bàbá àdínì ìsàlẹ̀ àbí kíni Ògbómọ̀ṣọ́ land láì sí àṣẹ àfin níbẹ̀ ó yẹ kí wọ́n tó iṣu rẹ̀ mọ̀ wípé gbogbo yín kí ló ní tẹ̀ ronú báyìí ná arákùnrin yìí ń lo làákà yín ni wàláhì ń lo ọpọlọ yín ni mo fi Ọlọ́run búra yín fi yín ṣíùdà rẹ̀ ni wàláhì fún mẹ́bi láì ó rẹ́ fìyàn joyè oyè ìlú ẹgbọ́n tí mo ń sọ o kìí ṣe Nurudeen lọ́ọ́ fìyàn joyè o Ansarudeen kọ́ o kò eyín ò kan ọba o Nasfat kọ́ kò kan ọba o Kọ̀ríbù láì kọ́ kò kan ọba o àwọn Tìjàní àkọ́nú fẹ́ fìyàn joyè kò kan ọba o àwọn Kọ̀dìríyà kò kan ọba o àmọ́ oyè ẹ̀sìn tó sì jẹ́ oyè ìlú tí yóò carry of Ògbómọ̀ṣọ́ land ó gbọ́dọ̀ wá látọ̀dọ̀ ẹni tó ní Ògbómọ̀ṣọ́ ni ẹ mẹ́jẹ̀ á sábò sí bóyá nítorí pé mi máa ń gbọ́ rédíò mo máa ń gbọ́ Kwara state púpọ̀ gbogbo àwọn rédíò Kwara yẹn Sobi ni Harmony ni kíní kan kíní ibi tí mo tún ti máa ń gbọ́ ròyìn àárọ̀ yìí gbogbo àwọn rédíò yẹn sá mo máa ń gbọ́ lọ́rin púpọ̀ ó wá jẹ́ kí n máa bó o ní àwa mùsùlùmí ṣe máa ń ṣàpọ́nlé fún ọba yàtọ̀ sí eléyìí táwọn apá kan ń ṣe nínú ìlú wa yìí wọn lè jẹ́ oyè kan nínú ìlú Ìlọrin kí wọ́n má gbé tó jẹ́ pé yóò carry of Ìlọrin Emirate kí wọ́n má gbé déwájú bàbá wa ọba ìlú Ìlọrin oyè yóò déwájú ọba ni ó wá sí kódà gan iwájú ọba ni wọ́n ti lọ joyè yẹn wọ́n wá lè lọ ṣe wẹ̀jẹ̀míwẹ̀ mú ní fíìdì ibi tó bá wù wọ́n o àmọ́ ọba ni ó wé láwà ní ó wá fẹ́ wé láwà ní àwọn èèyàn ní oyè ìlú oyè tó kárí Ògbómọ̀ṣọ́ land gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ẹmẹ́jẹ̀ asábò sí o mo fẹ́ ká fi etí ẹja gbé ọ̀tẹ̀ jùúlẹ̀ ẹja bára wa sọ reality ẹmẹ́jẹ̀ àwà sentimental ẹjẹ́ dúó káwò pé òkè o ìtọ́kùnrin yìí ń sọ ẹjẹ́ gbé pé ahẹ́tì mùkádàm ẹjẹ́ gbé jùúlẹ̀ ẹjẹ́ gbé wípé àfẹ́ ọba Ghandi lórí oyè ẹjẹ́ gbé jùúlẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ lóyè ṣùgbọ́n kálukú yóò jọ máa ṣe ó máa ṣe mẹ́lọ́mẹ́lọ́ rẹ ó ní tampa tó bá jẹmọ́ property rẹ̀ ó ń bá mi jà tí wọ́n náà sì mọ̀ pé ó ń bá mi jà mo sì pọn mí ilẹ̀ o sì ń bu omi mi tí wọ́n mọ̀ pé òun tọ́jà ni òun fún mi níran ni òun bá mi jà ó mú mi lọ́ta mo dáná ó wá fọnná nínú náà mi tí mo dá tí wọ́n mọ̀ pé òun fún mi níran ni òun fún mi níran ni
ẹ wá fẹ́ lọ nítorí pé bàbá yóò kì í ṣe ẹlẹ́sìn wa ẹ wá fẹ́ lọ ọ̀rọ̀ yìí mọ́ ìjà ẹ̀sìn ẹ fẹ́ lọ ọmọ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lè sọ wípé wọ́n ń dìjà ẹ̀sìn nínú ìlú ìgbà wo ni bàbá Ghandi di kábíyèsí ìgbà wo náà la ti ń fa wàhálà yìí gbogbo ẹni tẹ́ fẹ́ ṣàbòsí ẹ má jẹ́ á gbàgbé wípé ọ̀rọ̀ yìí ti ń bẹ ńlẹ̀ lẹ́yìn ọdún kan àbọ̀ àbọ̀dún méjì inú bàbá Ghandi tó jọba àwọn àyímọ̀ ti dá sí àwọn special committee on Islamic affairs ti dá sí àwọn Sọ̀hún council tí bàbá wa ààrẹ àgò tí wọ́n jẹ́ olórí fún tí wọ́n jẹ́ chairman fún tí wọ́n ń ṣe adélé Sọ̀hún nígbà yẹn wọ́n ti dá sí ọ̀rọ̀ tí wọ́n náà ti ẹ̀ sọ lẹ́nu ara rẹ̀ ní fídíò rẹ̀ wà tó sọ ní pé kí ni o ààrẹ àgò lè yọ Sọ̀hún council lè yọ torí àwọn kọ́ ni wọ́n ń certificate fún ọ àfi Sọ̀hún ló lè yọ Sọ̀hún ọ̀hún tó wá dé wọ́n tó wá níwọ̀n láwọn yọ o èmi àti òjò níjà o ìyọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ yanjú yìí ọ̀rọ̀ ọ̀nù ilé yín ni ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí nínú ilé yín ẹ̀yin méjì sì ń dá sí nǹkan ẹnìkan ò lè mú lọ́wọ́ kóun máa jẹ́ káwá sọ pé à ń bá yín parí ìjà á gbálẹ̀ lọ́wọ́ ẹ̀yin méjèèjì náà á wà yanjú ẹ̀ ẹni tá a bá rí kóun ló jàre á wà dá kíní ẹ̀ padà ní lọ́wọ́. torí ẹlòmíì làákàyè rẹ̀ ti kú làákàyè ẹlòmíì ti kú pátápátá tó bá fẹ́ sọ̀rọ̀ báyìí ẹ kàn rí pé àbòsí la ilaha illallah òun ní pé kí ni bí mo ti lọ oyè tó bá ti kárì tó bá ti jẹ́ oyè ìlú tí ó dárúkọ wí tẹ́ dárúkọ ìlú mẹ́torí táwọn ẹni yẹn bá lọ dáràn níbìkan wọ́n fà wọ́n wọnú ìlú wá ẹni àkọ́kọ́ tí wọ́n sì fà wọ́n lọ síwájú ẹ̀ òun níta ni òun ni ẹni tó jẹ́ olórí ìlú ṣé ìwọ ló wá jẹ́ olórí ìlú sọ́ba ìlú ni ọ́ ó bá lọ ojú olórí àwọn mùsùlùmí ni ọ́ ẹni tó jẹ́ olórí mùsùlùmí olórí kìrìsìtẹ́nì olórí oníṣẹ̀ṣe àti olórí ẹni tí ó ṣe kankan nú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta òun ni ọkọ ìlú òun ni olórí ìlú ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n wà lọ kán wá mọ́ ọ̀fà sọ pé ìyìn mẹ́wàá ọ̀rọ̀ oyè ìlú yín ló jẹ́ ẹ̀rí ni kí ẹ kábíyèsí ó máa sọ gbogbo yín ẹ wá dàgbà ẹ wá dànù ẹ wá fẹ́ máa ṣe divide and rule gbogbo ẹ̀yin tí wọ́n ṣe fi ń joyè nísìnyí ṣebẹ́ ń bẹ nínú ìlú yìí lánàá nígbà tí bàbá wa Adégbóyèga Àṣàfà sùn ló sí ń bẹ́ẹ̀ Ìmáàmù Àṣàfà wọn ṣe pé yín kó fi ń joyè ìgbà tẹ́ ẹ̀ nítumọ̀ ẹnu ayé ni bàbá Sọ̀hún àná ò ṣe pè yín tóun ti bẹ́ẹ̀ ṣe nípò tẹ́ ẹ̀ dìmúnú lù wọn ṣe pè yín kán fi ń joyè ìgbà tẹ́ ẹ̀ nítumọ̀ ẹnu ayé ni gbogbo iná àṣàfẹ́ kan sáà máa pe ìlú mọ́ yín kán lè mọ̀ pé ẹjọ́ mọ́ ẹlú in tó dáwù wèrè náà àmọ́ ìṣesí rẹ̀ ni ò lè jẹ́ ká fún aṣọ tuntun ó wọ ẹni tó lọ́dí orí kóhun náà wọ́ṣọ tuntun kódà kan tún bá rán lágbádá ṣùgbọ́n tẹ́ ẹ bá wọ̀ fún láàrin ìṣẹ́jú méjì yóò dọ̀tí ẹ yóò bá aṣọ oúnjẹ fẹ̀yìn tẹ́ ẹ ní ilà àfi ní wọ̀ fún inú òde kí bàbá yẹn wọ̀ kí wọ́n fi ń joyè gbogbo yín sunkún tẹ́ ẹ̀ ń sunkún lọ síwájú wọn ẹ̀ afẹ́ joyè wọn ò ṣe fi yín jẹ́ tí gbogbo yín jẹ́ àdàgbàjẹ́rà lọ́yìn mo gbé mi ó ń gbé kí ni wàláhì mi ò ní ṣàbòsí mò ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ yẹ ká mi kẹ́ẹ̀kọ́ mi ntí bàbá ntí ọba ń ṣe lónìí tàbí pé wọ́n ń bẹ lórí òdodo ìní ń já máa yìn wọ́n àwọn ní bí ọbẹ̀ eégún ẹni bá dídóore orí ayé atọ́kùn ọlọ́run ò ní pa wọ́n dà sáìdá kò sì ní sì wọ́n lọ́kàn èṣù ò ní sì wọ́n darí tí bàbá yìí náà bá ṣe ní tí ò dáa tí wọ́n bá ṣe mistake lọ́la àwa tá a yìn wọ́n lónìí náà láàtò sọ fún wọn pé àwa kábíyèsí wọ́n ṣe báyìí ẹ̀ bá sì ṣe báyìí ni ẹgbẹ́ ìgbà báyìí ni àbọ̀kọ́ rọ̀ pé bàbá kábíyèsí ọ̀rọ̀ yìí la wá rí yín fún o ẹ dákun báyìí ni ẹ bá gbé ìgbà yes bá a ṣe máa ń ṣe fáwọn ọba nu àmọ́ kábíyèsí ń tẹ́sẹ̀ wọn láíláí kò síbi wọ́n ti ń ṣe ó bọ́ta ó máa pariwo ọba
nínú bóyá ẹ̀dẹ̀ ń sọ pé nínú àgbọ́yé tí mo gbọ́yé nínú àdìsí Ànábì kan wípé wà man ahanna sultanan bishibri nàbí nǹkan ẹni tó bá yẹpẹrẹ ẹni tá a pè ní ọlá ọba ìlú aláṣẹ ìlú ẹ wá yẹpẹrẹ ní tí ó dù bí àrí gbága kan báyìí lọ gbága mi lọ́dọ̀ àwọn Yorùbá tí ó dù gbága kan báyìí lọ wọ́n ní nínú ọ̀rọ̀ Ànábì yẹn wọ́n ní mẹ́ta kìíní kan ó sá mi lọ́jà o ìmọ̀ bí sígá ọ̀rọ̀ yẹn ṣe wá mọ́ but in tó ń sọ ní pé ẹni tó bá bọ́ta tó yẹ̀yẹ́ ọba ẹni tá a pè ní ọlá tẹ́ ẹ wá gba sọ lára ẹ̀ níta gbangba ó ń tọ̀ wọ́n kúkú ẹ̀ sí ìfẹ́ pé kí ni yóò kú lẹ́ni tó ṣẹ̀ tó bá ilé kú lórí tí ń ṣe yẹn ó sì Ọlọ́run ọba kò sí ní ọ̀dọ̀ Ọlọ́run ọba kò ní dé sọ́dọ̀ Ọlọ́run ọba dáadáa ṣe ikú ẹ̀sìn wá kọ̀hún ikú rádaràda ikú òfò a sọ pé ọba kìnnìkan ni kí ló kàn pẹ̀lú tó jẹ́ kí ló kàn pẹ̀lú tó jẹ́ ìwọ ló sọ dọba Ọlọ́run ló sọ dọba Ọlọ́run ló sọ dọba Ọlọ́run ló pè é lọ́ba Ọlọ́run ló ṣe é lọ́ba atọ́ba tó lẹ̀ kó tó dọba ni ẹ lọ yí padà gbogbo certificate wọ́n fún yín lánàá yẹn ẹ wá láìta àti ìsà àti petrol àbí kerosene ẹ dáná sun ẹ fàwé ẹ̀yà ipe ìmọ̀ pé báyìí ló ti rí ni káni mo àmọ̀ ní ṣé máa wà ìwà lọ tọwọ́ bọ̀ ìwà gba certificate yìí lọ́wọ́ ọmọ ọ̀daràn yìí ẹn pé tọ̀daràn bá issue certificate fún yín ó fẹ́ sọ gbé yín lọ̀daràn papọ̀ ni ṣé ẹ̀yin ẹ̀ rò ó débẹ̀ ni in tó fẹ́ ṣe nìyẹn ó fẹ́ wọ́n ní alákòóbá ní tí ẹni títí ẹ̀ ti jóná tí wá ń wá ẹni tí ó fi náà yẹn rántí ẹ̀ ìní mo kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ máa nǹkan wá sọ́gbọ́nsọ àfáà kan wá sọ́gbọ́nsọ lánàá ó sì jẹ́ ẹni tá a fẹ́ràn dáadáa ìyẹn dáàmú fásitì olóhùn wọ́gbọ́nsọ mo rí ní péjẹ tó sọ mo ní jìnnà sẹ́ni tó wá báyìí má jẹ́ kó kó stẹ́ẹ̀nì bá ọ ẹni títí ẹ ti jóná lọ́rọ̀ ẹ̀ yóò mọ wá bò lòun ó sì máa fi náà ran tí gbogbo àwọn tó kù ní bí ẹyin nǹkan bá bàjẹ́ tẹ́ ẹ bá fi sáàrin 100 ẹyin yóò bà gbogbo 100 ẹyin yẹn jẹ́ bí ọsàn kan bá ti bàjẹ́ tó ti rà tẹ́ ẹ tún wá fi sáàrin 100 ọsàn ẹyọ kan yẹn yóò kó ìbàjẹ́ bá gbogbo àwọn ọsàn tí ń bẹ ńbẹ̀ ògùn náà kan ni tẹ́ ẹ wá jù sínú sáàrin àpò èédú kan ògùn náà ẹyọ kan ẹ wá kó àpò èédú kan kalẹ̀ báyìí ẹ wá ju ògùn náà kan sí ògùn náà ẹyọ kan yẹn yóò rẹ gbogbo wọn tí ó bà wọ́n jẹ́ yóò sọ wọ́n dé ẹrù àfi kí gbogbo yín kẹ ẹ sí làákà yín lẹ̀ ẹ mẹ́jọ kó tiẹ̀ bá yín bẹ́ẹ̀ ni kàwá sọ pé wáàzì tí ń ṣe dáa ọ̀rọ̀ tí ń sọ dáa ó lágbèkalẹ̀ ní òní ó lágbèkalẹ̀ lóòótọ́ ẹ̀yìn sábùsí tèmi làwọn náà ń gbé kalẹ̀ tí ń dùn yìí Ọlọ́run gùn òun náà bó ti gùn àwa ló gùn òun náà ó lágbèkalẹ̀ dáadáa ṣùgbọ́n o lè wọlé rẹ ó sì jí dúkìá rẹ kó o rí mú o wà ń kọjá lọ lóde o wá rí níbi tó dúró sí àwọn dúkìá tó jí lọ́dọ̀ ti ẹ̀yún ó kó bisikíìtì ó kó súùtì ó kó owó ìwà ha fáwọn mìbára só yí ó kọ olè yẹn kó lórí ẹ̀ ìtí mo fẹ́ ká rò nìyẹn o ọ̀daràn olè tó wá jà ọ́ lólè in tó wá jí lọ́dọ̀ ti ẹ̀ yẹn ìlọ fi ń ṣe charity yìí lọ ń bùn àwọn aláìní o wá rí dà kíní èmi ní ń pín fún àwọn èèyàn yìí só yí ó kọ olè yẹn kó lórí ẹ̀ só sọ ọ́ di èèyàn dáadáa tẹ́ ẹ bẹ́ẹ̀ ó ṣe kíní kan ó da ó ṣe bá ó ṣàwo èyí tí ẹ̀ máa ń fi mí fọ̀tọ̀ ni tí ẹ̀ máa ń fìtọ̀ fọ mí ni aléyàn parọ́ aléyàn sábòsí ọ̀ràn tó dá nínú ṣẹ̀ríà Islam ọ̀ràn tó dá nínú ṣẹ̀ríà Islam kìí sí ọ̀ràn kò wọ́nú fùsù kìí sí fásitìfà kìí sí ọ̀rọ̀ fùsùkùfà ọ̀ràn tó lé tó ti yọ̀yẹ̀ kúrò nínú mílà ó ti yọ́ kúrò nínú kó jẹ́ mùsùlùmí pẹ̀lú àbísà nẹ́bì ẹ̀lú ẹ̀dàkùn mọ̀ ń bọ̀ ẹjẹ́ sáré yanjú ọ̀rọ̀ ìmọ̀ adáyín lòun mo mú àpẹ̀lú yín sà ẹ kàn máa gbọ́ mi báyìí ṣé wà pẹ̀lú mi sà ẹ ṣeun ẹ ṣe sùúrù fún mi díẹ̀ hadith anabi tó sọ wípé sallallahu alayhi wa sallam mani da'a abban ghayra abihi wa huwa ya'lamu annahu ghayru abihi ẹni ó bá pe bàbá kan ní bàbá rẹ̀
tí kèé ṣe bàbá rẹ̀ sí ni bàbá yẹn tóun gẹ́sùn pé bàbá yẹn kọ́ ni bàbá òun ṣùgbọ́n nítorí àǹfààní àbí jìbìtì tó fẹ́ lu ẹni yẹn ní jẹ́ ọmọ pé ní bàbá rẹ̀ ànábì ní fahuwa káfíìr fali àtàbáwò àdáhùn omi náà ànábì ní kèfèrí ní onítọ̀hún kó mú àpótí tí ó fi jókòó nínú iná kó gbé lọ́wọ́ látàyé tàbá wí àwọn dìdìrì kan àmọ́ aṣọ ibi ẹ nígbà náà nǹkan ṣèbí wọ́n rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kan tó lọ pè wá ṣèbáwọn ní wọ́n lọ mú wá àní agbépo lọ́jà èso lè bí ẹni ó gbálẹ̀ agbépo lọ́jà kèé so lè fa bí ẹni tó àwọn tó lọ mú wá yẹn ọ̀daràn ni wọ́n o ṣùgbọ́n ọ̀rẹ́ tí wọ́n ò tó tẹ ẹni tí wọ́n ní kó wá parọ́ tóun náà sì parọ́ ẹ̀sìn ló ní mímọ̀ tó wá gbàgbé hadith tí mo kà yìí ni tó gbàgbé ọ̀rọ̀ tánàbí sọ yìí ni ẹja kò níbi àbòsí akéwì yìí ó sì yé wa mọ́ alihamudulilayi ọlọ́run sì fàlùbáríkà sí akó lẹni tẹ́nìkan ó máa fi kìíní kan dúdú pẹ̀kún funfun nínú ọ̀rọ̀ kéwù ẹjẹ́ àjọ làáyéra wa mò ń padà bú ẹ̀jẹ̀ ń dẹ́ni yìí lóhùn